ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà onítìátà má ti gbọ̀nà mí yọ. Arákùnrin tó wà lẹ́wọ̀n pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ti sọ òtítọ́ ọ̀rọ̀ o. Ó ti sọ bọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà ti jẹ́, ẹ gbọ́ ohun tó sọ. láàrin wa kò sẹ́ni tó fẹ́ bribe ẹnì kankan, but within ourselves tí a bá ń rojọ́ fúnra wa ní court títí wa, àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀daràn pọ́nbélé tán bí sínú ẹ̀ wọ́n máa mọ̀ pé gbogbo tó ń sọ irọ́ ló ń pa. And at the end of the day, you yourself will know pé irọ́ ló ń pa. There are so many things that people bàbá Ìjẹ̀ṣà nígbà tá a treat a case wọn, including Adédoyin of a thing tó ń sọ̀rọ̀ nípa case wọn gan. I don't even expect him to be saying anything like that concerning that even man, that man himself. So there are so many things that are going to be okay, we accepted that. We our prison, our accept. tèmi mọ́mẹ́ǹtì tí arákùnrin kan tí wọ́n jọ wà nínú prison pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ó wá sọ̀rọ̀ nípa bí gbogbo ọ̀rọ̀ náà ṣe rí nínú prison pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. arákùnrin yìí ló wá sí orí platform Mama Sita tí wàá sọ gbogbo ẹ̀ jẹ́ ká gbọ́ láti ẹnu rẹ̀. Accept pé wọ́n set wọn up, we accept it. Now they set you up without your knowledge pé wọ́n fẹ́ set you up, then ìgbà tẹ́ délé wọ́n lè fẹ́ act movie gẹ́gẹ́ bí òṣìṣẹ́ orí ìtàgé tẹ̀lé débi àwa believe wípé bẹ́ẹ̀ ṣe débẹ̀ ó yẹ kẹ́ rí àwọn tó kù yín cameraman àti crew cameraman tán set sílẹ̀, then gbogbo director ẹni tó máa direct yín pé raping tẹ́ fẹ́ ṣe yìí o gbogbo crew máa ń wà bẹ́ẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ lò. And nínú fíìmù táwa máa ń wò náà àwa gọ́mọ̀ wípé tá máa fẹ́ ṣe fíìmù raping pé kéèyàn rape èèyàn ọ̀bẹ́yà kéèyàn bá ara èèyàn gan sókè pé wọ́n fẹ́ rape ọkọ àti àwọn kan fẹ́ ṣe ó ní bọ́n ṣe máa ṣe débi pé àwọn èèyàn gan máa wà nínú yàrá yẹn gan pàápàá. kò ní jẹ́ ẹ̀yin nìkan náà ẹ̀yin wá wọlé nísìn ẹ fẹ́ há ti mọ́bí rapist pẹ̀lú ọmọ yẹn, àwọn tẹ́ ẹ bá wọ́n dẹ̀ ń jáde lọ wọ́n dẹ̀ fi yín sílẹ̀ sínú ilé. Why tẹ́ ẹ ṣe jáde tẹ̀lé wọn? That's our first question. Secondly, ìgbà tẹ́ ti rí pé àwọn yẹn ti ń jáde immediately tán jáde tán ẹ̀yin náà go round ọmọ yẹn dìde ẹ̀fọ́ gbáǹdì kí lẹ́fọ́ gbá ọmọ yẹn ń dé sí, ṣé fíìmù ti bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n ní sọ pé action start. Àbí. He started looking at us. Okay, now nígbà tí ẹ̀yin náà tún wá dìde ẹ lọ sọ́tún ẹ lọ sósì láti lọ pip bí àwọn èèyàn wà nínú ilé yẹn or not, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ padà jókòó, you started holding that girl and ẹ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa lára, ẹ bẹ̀rẹ̀ sí ní lá ọwọ́ ẹ̀ láti ìka títí dé ìgbọ̀n. Ṣé understand? Àwọn náà wà lórí ìpínlẹ̀ ṣé fíìmù òun náà ni ẹ̀ ń ṣe débi bẹ̀yẹn tí ò sí ẹni tó ń sọ fún yín pé no stop ẹ ti kọjá yẹn kì í ṣe báyìí lóye kẹ́ ṣe báyìí lóye kẹ́ ṣe action kìnìún kan ẹ mọ̀ now to yourself ẹ̀yin òkúkú mọ̀ wípé kámẹ́rà yín sílẹ̀ tó lè lò against yín. Gbogbo bá ṣe ń ṣe kéèsì wọn yìí he was looking at us, he cannot answer us because ó ti di pé criminal ó ti ju criminal lọ ní kóòtù wọn lè má bí ilé ìlú nǹkan tẹ́ ń béèrè yìí. Now secondly táwa náà tún fi judge wọn nígbà yẹn ni pé okay now ìgbà tí ẹ ti ń fíńgà ọwọ́ ọmọ yẹn everybody dẹ̀ rí pé ẹ̀ ń sọ̀kẹ́ ọwọ́ ọmọ yẹn ẹ̀ ń ṣe ẹ̀ tún mọ́wọ́ lọ sí ara point ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣé mo wípé gbogbo tẹ́ ń ṣe pẹ̀lú ọmọ yẹn ẹ̀ ń ṣe pẹ̀lú ìfúyà you are not comfortable in doing it ẹ̀ ń ṣe pẹ̀lú ìbẹ̀rù ẹ̀ ń lọ ẹ̀ ń wọ̀ tún ẹ̀ ń wọ̀ sí we scared ẹ̀ tó ṣe ẹ̀ tó sáré ẹ̀ tó dájókòó díẹ̀ padà he cannot say anything. Now ìgbà tó tún yá àtúwọ́n adékọ́ni pé ìgbà tó tó stage kan ẹ dìde ẹ lọ síta ọmọ yẹn náà lọ sínú kitchen bí ó lọ bu omi sínú cup kan ni ìgbà tó dé ọmọ yẹn ò rí yín mọ́ ẹ̀yin ti wà níta bí ọmọ yẹn náà ṣe ń bọ̀ wá sẹ́nu ọ̀nà níta ẹ pàdé ẹ̀ pẹ̀lú organ ẹ bẹ̀rẹ̀ sí ní kí ṣe ọmọ yẹn tó dé extend wípé èèyàn tó bá wo fídíò yẹn dáadáa oko wọn ti le bẹ́ẹ̀ tí wọ́n ti wà loosed. I think that is the place táwọn tí wọ́n ń wò wọ́n níta nínú CCTV nínú fóònù àbí kámẹ́rà tó gbéra nínú pé ẹja ètò wọlé kó tó di pé máyé máa ṣe kéde ó máa penetrate. Now láàrin mínítì tán fi ṣe fídíò yẹn is more than 3 minutes. Yorùbá mọ̀bì wo àbí nọ́ọ̀lì mọ̀bì wo láti wò tí wọ́n ṣe fíìmù raping àbí ọkọ àjẹwò fẹ́ bára wọn sùn tán ti lo 1 minute bẹ̀rẹ̀. He cannot say anything again. The reason why tafi gbé wọn lọ sí court yẹn ni pé you know in prison there is law to guide kan a máa privilege wà ní prison yes. The reason privilege yẹn dẹ̀ ṣe wà ní pé torí àwọn èèyàn ńlá lásán bá wá síbẹ̀ maybe tán bá dé
they can be of help to the prison authority or to the inmates inside the prison. Somebody jáde síta. For example, they may bring a commissioner to the prison, they may be the senator. From there, interaction àwọn ẹlẹ́wọ̀n sí ẹni yẹn, ó lè wò pé tó ń bá jáde kó help àwọn innocent people, not the criminal. Because there are so many innocent people in the prison suffering for what they did not committed. I am there for 14 years because of 2 bailer's fowl and 2 crates of egg, and I was sentenced to death. If not for the sake of Auntie Biola and Governor Ademola, I will still remain in the same prison today. Nobody will know that God you understand? So that is the reason why our prison authority fi allow àwọn privileged places yẹn fún àwọn èèyàn. Ìgbà tó wá gbé Ìjẹ̀ṣà dé, they want to put him to the same privileged place, and the prison authority would not do anything without the consent of àwọn executive tó wà ní prison yẹn, which are the inmates. And when we have an executive, we have president, we have governor, we have ọba, we have pastors, we have imam. They will call our attention pé they want to do this because tán bá ṣe tó bá padà di wàhálà àwọn náà máa forí ara wọn gbé. That's why we now treat Baba Ijesha as case. Wípé kẹ́ tó lè fi irú èèyàn tó lọ ṣerú kan báyìí ní gbòòrò pẹ̀lú ọmọ. Ẹ jẹ́ ká tọpinpin ẹ̀ wò. So ìtọpinpin táwa tọpinpin làwa náà wá fi lè pé wẹ́ is guilty in this case. Láàrin ara wa Baba Ijesha you are guilty. Ẹ pẹ̀lẹ́ ká kàn ṣàánú yín díẹ̀. Ká wo pé you are also a celebrity and no one knows what you can become tomorrow. And like if you want to see a little place, not even a place that it can be comfortable. Complete month and be almost a month. Nígbà tó ń dé ọ̀dọ̀ wa, tó máa fẹ́ jáde wọ́n máa ń faṣọ bojú ni wọ́n ṣe ní jáde síta. He doesn't have confidence to walk inside even the prison. Ojú máa ń tì wọ́n. I am among the people that always lead him. Tó máa fẹ́ jáde lọ, tó máa fẹ́ lọ visit or tó máa fẹ́ lọ ṣe another thing till he gets to us. He adapted to every one of us there. Yeah, because our inmates government no shele sheni. They don't like that kind of thing. Yeah, that is why they guided him and protected him during that period. So I am just only pleading tí gbogbo àwọn abiyamọ bá kí gbé tá a bá ń ṣe pé tá a bá ń sọ tí wọ́n sì sí Baba Ijesha ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. But we just have to akọ̀rí nínú pé bóyá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ti sọ pé bóyá ogun ló ń jà wọ́n. I don't know. But you should just try and use this to learn as a lesson. You can't stop or you should just come back to social media and apologize and let gbogbo nǹkan tó ti lọ. Ẹ bá mi bá wa táàpù o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu arákùnrin yìí. Kí lẹ rí sóhun tárákùnrin yìí wí nínú fọ́nrán náà? Ẹ jẹ́ ká mọ̀ lábala àríwísí comment section. Ẹ má gbàgbé àti like, subscribe sí channel yìí. Ẹ ṣé gan ni, a dúpẹ́ fún àtìlẹ́yìn yín, àmọ́ oore.